káàbọ̀ padà sórí ètò yín ètò wa Miliki Express kí n tó lọ mo sọ fún mi lálejò mi ti wà lórí ìkàlẹ̀ àlejò mi lórí ètò lónìí eléré orí ìtàgé ni wọ́n producer ni wọ́n ti ṣe fíìmù jáde lóríṣiríṣi láìpò ara títí wọ́n dẹ̀ ti ṣe àwọn iṣẹ́ oníṣẹ́ lọ́pọ̀lọpọ̀ orúkọ àlejò mi ni Abimbola Ogunlowo ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. Yes ma ẹ tún ṣe ma. Ẹ bá mi káwọn ará lé. Ẹ̀yin ará lé mo kí yín orúkọ mi ni Abimbola bí wọ́n ṣe sọ. Ẹ kú bẹ ṣe ń wo ètò yìí Ọlọ́run á máa bùkún yín. Àmín 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 Ọlọ́run á bùkún yín náà. Èmi kò sí nǹkan méjì mo tiẹ̀ wá fi tí mo kàn ń wò yín látàárọ̀ kò ju irun orí àfi bí òrìṣàbùnmi. Báwo lọ ṣe sin irun yìí báwo lẹ ṣe jókòó ẹ fẹ́ lè gbé tó ọdún kan àbóṣù mẹ́wàá. Irọ́ o tí bá máa gbé bóyá ọ̀sẹ̀ méjì màá ti tu iṣẹ́ àti kàn so èèyàn kan máa ń gbé díẹ̀díẹ̀ náà ni. Náà ṣàánú iṣẹ́ tíátà bẹ́ẹ̀ máa láwọn fìlà tẹ́ máa ń dé lóríṣiríṣi tó fi máa bò àbí tó bá pè sí location sí òun nìkan lẹ ṣé pé àwọn location wọn tó tẹ́ bá lọ wọ́n á ní ìrìn pé kẹ́ẹ̀tù pé kò bá nǹkan tẹ́ fẹ́ ṣe yẹn mu tó wọ́n á ní kẹ́ẹ̀tù rìn báwo ló ṣe fẹ́ rí lára yín. Àkọ́kọ́ náà iṣẹ́ tí iṣẹ́ bá gbà pé ká tu a máa tu ni bọ̀ torí ẹ̀ràn lèmi ṣiṣẹ́ ló ní pé ẹ̀rí bó ṣe wà ó flat kò sí wíìgì tí kò lè wọ̀ a máa ti páàkì ẹ̀ ó ní báwọn makeup artist wa ṣe máa ń ṣe wọ́n á ti páàkì ẹ̀ wọ́n á ti gbórí sí i. orí òyìnbó lọ́ọ̀ṣà ọgbọ́n tó láyé ká wà lọ sọ́run àǹtí Bímbọ́ Ọmọlówó ni. Ọmọ Ògùn state ni mí Ìjẹ̀bú-Rẹ́mọ to be precise. Ẹ ṣì wá o ọmọ yèmí rẹ̀ wà kí ni wọ́n gbọ́ Jẹ̀bú wọ́n gbọ́ wọ́n lè sọ àbí bẹ́ẹ̀ wá kọ́ ẹgbọ́ ẹ̀ lè sọ. Bẹ́ẹ̀ni mo gbọ́ dáadáa. Wo Èkó lọ́bẹ̀ mi náà tí omi Èkó ni mo mú dàgbà èmi ṣe wá rí sọ tẹ́yà yìí mo má ti gbé Jẹ̀bú wá ẹ máa gbin kanlẹ̀. Ó máa ń lọ ni ó máa ń lọ. Èdè iye wọn ẹ lọ ṣé dádì yìí ní Ìjẹ̀bú àbí mọ́mì yìí. Dádì mi àti mọ́mì mi. Ní Jẹ̀bú wọ́n dẹ̀ lè sọ wọ́n lè ṣèdè. Mi lè sọ. Àbí mo ń gbìyànjú mo ń try. mo gbìyànjú. Ẹ gbìn kankan rárá ìyànjú kankan ẹ gbìn. Báwo lẹ ṣe rìn tẹ́ tó dédé iṣẹ́ tíátà? Nǹkan tẹ́ bẹ̀rẹ̀ yẹn is simple and at the same time ó lọ díẹ̀ because ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ nígbà tí mo wà ní UI tí mo lọ ṣe diploma mi mo máa lọ wo àwọn ọmọ tó máa ń ṣe theatre I have friends there so láti bẹ̀ yẹn ni mo ti ní passion fún gan pé no I'm going to do this because nǹkan tí mo love ni so I had the opportunity nígbà tí mo ṣetán school tí mo pàdé Mr. Latin. Baba Latin. Bẹ́ẹ̀ni so bí mo ṣe ní opportunity yẹn láti ṣiṣẹ́ nìyẹn wọ́n ní mo gbà yẹn mo dẹ̀ ń bọ̀ lẹ́kọ̀ọ́ fẹ́ wá sí kò finally ìgbà tí mo ti ṣetán Ìbàdàn wọ́n wá ní pé sísì mo ti padà àwọn máa introduce mi sí àwọn èèyàn kan lẹ́kọ̀ọ́ wọ́n try fún mi gan gbà yẹn tán link me up so before that time I had to produce my own job tí mo rí pé stress yẹn pọ̀ díẹ̀ mo á decide láti ṣiṣẹ́ mi àkọ́kọ́. Bẹ́ẹ̀ni. Kí lorúkọ ṣe yín àkọ́kọ́? Ìfẹ́ jà fún mi. Ìfẹ́ jà fún mi. Yéèbà fíìmù yẹn máa lágbára gan ìfẹ́ ló máa dá lé lórí. Ó serious ẹ ti rí ẹ̀yìn ìfẹ́ ni. Ìyẹn túmọ̀ sí pé kẹ́ ẹ tó ṣiṣẹ́ ara yín gangan ẹ bẹ́ẹ̀ ni kankan ṣiṣẹ́ rí pé bí ẹ ṣiṣẹ́ partake nínú fíìmù kankan. Yes mo ṣe fíìmù ẹyọ kan I think this producer wọ́n wà ní ọ̀nà Ìbàfọ̀ àwọn ọlọ́pàá mi ṣiṣẹ́ ń gbà yẹn so I did one scene mo ṣe ń rí yẹn but that one scene up till now mo ṣe máa ń rò pé you tried. That was my first time on camera. Gẹ́gẹ́ bí first time níwájú camera tí ẹ̀ dẹ̀ ṣe rí báwo ló ṣe rí gbà tí wọ́n kọ́ ní tọ́pẹ́ action báwo ló ṣe rí lára yín. Bí mo ṣe kọ́kọ́ wọ̀ mo ti rí àwọn èèyàn tó ń ṣe mo ti rò pé báwọn ṣe ṣe ó ti mú wọn lára but there was this one of my mentors I still respect him up till now Femi Branch àwọn ló sọ fún mi pé wọ́n rí bí mo yẹn wò wọ́n ti rò pé ọmọ yóò dé pé ṣiṣẹ́ o àwọn òtútù kan máa mú ìwà láti inú òtútù àti inú ara yẹn máa gbọ̀n. wọ́n rò pé wọ́n sọ fún mi pé tó bá fẹ́ ṣiṣẹ́ máa wọ̀ rí wọ́n ṣáà máa wò mí àwọn ló ti sọ bí mo yẹ máa ṣe so bẹ́ẹ̀ mi náà ṣe wọ̀ ó ṣe méjì ẹ̀bọ̀ wọ́n hàn àwọn yẹn gan mọ̀ pé that was my first time on set. ró wo lẹ take báyìí. mo ṣe ró lọmọ ọ̀dọ̀. Ọmọ ọ̀dọ̀ báwo lẹ ṣe kí lọ ọmọ ọ̀dọ̀ nínú ilé kẹtún lè ṣe. pé kí n gbá bọ́ síta because it was only one scene so pé kí n gbá bọ́ síta and that was it.
ẹ ṣe sí nǹkan nínú ẹ kọ́kọ́ ṣe sí nǹkan pẹ̀lú àwọn èèyàn ẹ wá produce film títí báwo ló ṣe rọrùn fún yín láti ṣe. Sherry, ìrànlọ́wọ́ Fẹ́mi branch nígbà yẹn náà ni because after ti location yẹn wọ́n sọ fún mi pé mo dàbí kí mo ní passion fún kinní pé kí ni àwọn nǹkan tí mo ní láti ṣe kí ni àwọn plans mi ní future mo ní I don't know much about it àwọn wá sọ fún mi pé mo lè produce since tó yẹ pé àwọn rí pé mo ní passion fún pé so I can easily do a movie. Mo ṣe decide láti ṣe gbà yẹn wọ́n dé dúró tì mí gidi tó yẹ pé mi ò mọ̀ pé mò ń ṣiṣẹ́ gan pé mò ń produce no so up till now I still give him a very good in fact ó yẹ kí n pàtẹ́wọ́ fún wọn. ìbí náà bá yín pàtẹ́wọ́ àmọ́ nígbà táwa tú lọ tá a tú bọ̀ tá a wo gbogbo ẹ̀ tá a rí gbọ́ tẹ́ mọ̀ pé létí ọ̀fẹ́ ni wá gẹ́gẹ́ bí iṣẹ́ wa àwa gbọ́ wọn ní Fẹ́mi branch ló ń fẹ́ o ó ń fẹ́ Fẹ́mi ní o ó ń ṣe gbà ní o ló fi lè dúró tì bẹ́ẹ̀ yẹn èmi dẹ̀rẹ́ èmi ti má ti gbọ́rọ̀ sọ kókó kọ́ lọ́rọ̀ gbọ́ ẹ̀mí dẹ̀ kọ́ mo gbọ́ ni mo dẹ̀ sọ ó ń fẹ́ Fẹ́mi ló yẹ kó dúró tì bẹ́ẹ̀ ṣẹ́rọ ni àbúrò tó. no bóyá sọ bọ̀dá Fẹ́mi is my brother up till now. bọ̀dá Fẹ́mi wá ṣọmọ Ìjẹ̀bú. ẹ̀gbọ́n mi ni wọ́n ẹ̀gbọ́n mi tó lè jẹ́ ni pé ẹ mọ̀ pé ẹlòmíì wọ́n máa relate pẹ̀lú èèyàn by blood tó ní ṣe bí ẹ̀jẹ̀ sí ẹ̀ àwọn ọmọ mi rí náà ṣe bí wọ́n rí mi location ni wọ́n tó rí pé àpé no it's like pé mo ní more than passion for that job. Wọ́n ṣe dúró tì mí. He's just my brother and he's a very good person to me. Ọmọlúwo ni Fẹ́mi branch. Ọmọ Ìjẹ̀bú mi gbọ́ pé me I don't really know much about him o. Brother yín dẹ̀ ni. Ẹ wo ṣé gbogbo brother lè máa mọ olúwo. Brother wọn ọmọlú brother wọn ẹmọlú tó bá délé bí wọn pé mo nílùú yín bọ̀dá mi o. Màá pínkì wọn wà béèrè. Then Latin ẹni pé Latin lọ mú yín lọ́jọ́rẹ́ bí ọ̀gá fún yín nínú iṣẹ́. Kí tí ẹ lórúkọ Latin náà? Bọ́lájí Àmúsàn. Bọ́lájí Àmúsàn. Bọ́lájí Àmúsàn. Àgbàrá Àmúsàn kọ́ ẹ má sọ pé mo gbọ́ Yorùbá dáadáa. Bọ́lájí Àmúsàn. Bàbá láti ṣe ń gbọ́ mi lẹ́gbàá lọ. Ọlọ́sàn lẹ máa mú. Bọ́lájí Àmúsàn. Okay. Àmúsàn bò ó. Mo rógo. Ajẹ́bọ́tà mo gbé wá sórí ètò. Ẹ ti ẹ̀tọ́ ẹ̀ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ ti ṣe fíìmù àkọ́kọ́ Ìfẹ́ jà fún mi. Lẹ́yìn ìgbà yá ti tún mélòó tẹ́ ti ṣe lẹ́yìn. Lẹ́yìn ìgbà yẹn ó ti tó 5. Ìkarùn-ún mo ṣe tán ni kò tíì jáde ìyẹn ni èrò mi bọ̀ mo ti ṣe Okun ọmọ ìyá mo ti ṣe Jàbírà yẹn jáde ní not too I think last year ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ padà dé òun ni mo ṣe Jàbírà yẹn. Mo lẹ lọ tẹ́lẹ̀. Mo lọ maternity leave. Òkè ẹ lábímọ. Bẹ́ẹ̀. Okay. ọ̀rọ̀ sì ń bọ̀ ọ̀rọ̀ ń bọ̀ yeah ẹ ti ṣe ó di mẹ́ta tẹ́ ká sílẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni then contract job ìyẹn náà ti jáde ìyẹn náà máa tó jáde òun ló jẹ́ ìkẹrin then èrò mi wá jẹ́ 5. torí pé wà nínú Eldorado yẹ kí mi rántí pé iṣẹ́ yín ni mo pẹ́ ilẹ̀ producer ń gbà yẹn. Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe wá ń rí láti máa produce àwọn fíìmù jáde bẹ́ẹ̀ yẹn. Ṣé ìgbà tí mo ṣe Eldorado mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi kan Délé Ògúndípẹ̀. In fact ìgbà tí mo fẹ́ ṣe fíìmù yẹn ìgbà tí mo ro story yẹn tán mo sọ fún Bọ̀dá Délé wá ní pé Abimbola this story is a big story. Lọ́dọ̀ àwọn oeasy o lọ́dọ̀ èmi báwo mo ṣe fẹ́ ṣe production yẹn àti pé èmi ni wàá ṣe lead role èmi mo dẹ̀ tún fẹ́ produce. ṣé iṣẹ́ yẹn ó challenge mi díẹ̀ bó ṣe rí èmi máa nílò àwọn ọ̀gá gidi bí Bọ̀dá Délé because àwọn náà dúró tì mí gbọ́ngbà yẹn àwọn náà ṣe PM production manager àwọn ló dẹ̀ ti ṣe bí producer then Mercy Aigbe náà coordinate because àwọn ni coordinator mi nígbà tí mo ṣe Bọ̀dá Délé ní PM Mercy Aigbe náà no wọ́n try fún mi wọ́n try nígbà Eldorado yẹn because ọ̀tọ̀ ní kéèyàn ní ẹ̀gbọ́n bí ọ̀rẹ́ bí ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi ni wọ́n ẹ̀gbọ́n mi ni wọ́n so kò jẹ́ kí n màlá production because I have good people by me. Ọlọ́run máa fún yín ṣe nípa ti owó báwo lẹ ṣe ń rówó tẹ́ fi ń ṣe. Oníṣẹ́ ọwọ́ ni mí owó mi ò kí ń dilẹ̀ máa rí nǹkan ṣe ṣáá ni so látara bẹ̀ èmi máa ti ń rówó tí máa fi ṣe fíìmù. Àǹtí Bímbọ́ a rí i pé ní Yorùbá movie industry mẹ́wàá ń ṣẹlẹ̀ àgàgà yín tẹ́ bá pọ́n látòkè délẹ̀ báyìí tẹ́ jẹ́ apọ́nbẹ́pọ̀ rẹ̀ àrímàlè lọ àwòpadà sẹ́yìn. A rí pé àwọn marketers wọ́n máa ń fi ojú wọn rí dáadáa kí n má sọ kejì. Marketer rẹ̀ wà o níbi tó wà o àwọn òdàkejì náà wà o.
bọ́ a gbọ́ pé àwọn marketers wọ́n á gbówó lẹ̀ fún wọn wọ́n á kọ́kọ́ ṣe wọ́n bó bá ṣe wù wọ́n ṣé kò yẹ yín sìn bó bá ti wá ṣe wọ́n dáadáa bó ṣe wù wọ́n tó wọ́n á ṣe wá kówó iṣẹ́ fún wọn kan lọ ṣe èmi gan wọ́n á ní àparí iṣẹ́ fúnra rẹ̀ á tún náà wẹ̀ bá ti wá fẹ́ tà fún wọn náà wọ́n á sì máa fẹ̀yìn ẹ̀ balẹ̀ náà ni pé jẹ́ ká play match kí n tó bẹ́ẹ̀ gbé fíìmù ẹ̀ jáde. Rárá o. Ṣé pé wọ́n play match pẹ̀lú marketer? Well, nǹkan tẹ́ sọ yẹn I don't know anything about it. Èmi ò mọ̀ bóyá ó máa ń ṣẹlẹ̀ mi ò dẹ̀ mọ̀ bóyá kò kì í ṣẹlẹ̀. But nǹkan tí mi mọ̀ tí mi ò ní experience yẹn ni pé ẹ mọ̀ pé téèyàn bá gbowó wá síbì kan o máa ní gbogbo power láti ṣe anything. So ìyẹn ò lè jẹ́ kí mi mọ̀ bóyá nǹkan tẹ́ sọ yẹn máa ń ṣẹlẹ̀. But to me I have never experienced such. And I don't think I will because àwa kún délẹ̀ ni a máa ń ro nǹkan délẹ̀ ni a máa ń ṣe nǹkan tá a bá fẹ́ ṣe nǹkan a máa ń farabalẹ̀ ṣe nǹkan ni so I don't rush so I don't think I will have any problems with anybody. Ó ní agbára torí wọ́n ní lédi yẹn o Bímbọ́ Ògúnlówó Ọlọ́run ló mọ bó ṣe lèmi fi jù wá pé ṣé wọ́n ti play match pẹ̀lú kó lè pẹ́ jí bẹ́ẹ̀ ṣe wà lẹ́nu wàá dúpẹ́ fọlọ́run torí pé wọ́n ti là yín mọ́lẹ̀ èyí náà dẹ̀ ò gbá ẹ̀gbà kan là yín mọ́lẹ̀ ni o tó mú mọ́ kó máa ti gbé wá báyìí á ti gbé súnmọ́ yẹn ilẹ̀ gbà. Ẹ dáhùn. Ẹ wo. Ẹ ṣì ń rò ẹ yára lé wọ́n rò lọ́wọ́ kán tó rò tán ẹ jẹ́ délé agbára lọ́hùn à ń bọ̀.